azika salati alale adi wa itirati wasabi wa usuzo minhum ashara sidiku umaruli faruki azomuhu usmanu summa aliyu mulikuli kafara sadu sa'idu ubaidun taliyatun wabu ubaidata wabunu hafin ashiruni ashara wa musatu summa abbasu wa aluma wa jafaru wa ukeilu sadatul hiyara ulaika nasu alul musitafa wa kafa wasabuhu mukitaduna sadatun hiyara wa fi hadijata wa sara wa ma waladat azika madi saudi daima durara akule azwajihi aridawa uziruman adehati baroatu fi zikri muntasira wa walidi abudurozaki yasasu saa dati fayaro bihari yisimahu sharara abudul karimi safura sumahu baruna adisamu fọlọ́hún ṣan halimina dọ́rara fa iná azalami fọdílì suleimana akórèdè kànábẹ́yì nana síbí níhìyàrá ìyá Ìlọrin jàzá Allahu sọ̀lẹ́àtàn. Iya Ìlọrin jasa Allahu salihatan min saudi ajabati wallahi tinhiyara jazahu khairin lil khairi sa'adallah amirihu ya rabbi wansurihu ala sa'ara Mada ilaika Omo Iya Ilorin yadan Mada ilaika Omo Iya Ilorin yadan Lile aoni wajalihu galabani alako ara Lile aoni wajalihu galabani alako ara Bismillahirrahmanirrahim. بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى في امرأة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف آمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمين آمين. Ayakumullah. Oníjókòó yìí ti dáa púpọ̀. Ìjókòó tá a wà ń bẹ̀ yìí ó ti yáàyè ó ti dáa púpọ̀. Dẹ̀ yẹ kéèyàn ó mẹ́nu ẹ̀. Ó dẹ̀ yẹ kéèyàn ó mẹ́nu ẹ̀. Kò ní ṣe pé kò yẹ ó mẹ́nu ẹ̀ ni. Kì í ṣe pé kò yẹ ó dẹ́nu ẹ̀ mọ̀ ó mẹ́nu ẹ̀ nìyẹn. Ìjókòó yìí fáyìn púpọ̀ o. Ìjókòó yìí ó fáyìn púpọ̀. Tó o bá máa ṣòde lẹ́ẹ̀kọ̀ọ̀kan èèyàn máa ń fòde tẹ́sítì ìràwọ̀ ẹ̀ wò ni. Èèyàn máa ń fòde ó fi máa tẹ́sítì ìràwọ̀ ẹ̀ wò ni. Tó bá fẹ́ wò pé níbo ló dé wàá kọ́kọ́ ṣòde wọ́n bọ̀ ìgbà tó o bá ṣòde yẹn o fẹ́ béèrè pé kí ni wọ́ọ̀tì ẹ nìyẹn. Kí ni wọ́ọ̀tì ẹ nìyẹn tó o bá ti fẹ́ ṣòde. Tó o bá ti fẹ́ ṣòde kọ́ tó o bá ti ṣòde lẹ́kan. Tó o bá ti ṣòde ọ̀yẹ́ wọ́ọ̀tì ẹ wò nìyẹn. Tó bá dẹ̀ ti mọ wọ́ọ̀tì ẹ ìyẹn ló máa fún ẹ ní kó lè jókòó jẹ́ mo ń bọ̀ jókòó jẹ́ níbi wọ́ọ̀tì èèyàn ni èèyàn ti máa ń gba jókòó jẹ́
ibi wọ́n ti èèyàn èèyàn ti máa ń gbàjókòó jẹ́. ibẹ̀ ni ó ti mọ̀ pé gbogbo táwọn ń pera wa yìí àti ìtò bẹ́ẹ̀. àti tó bẹ́ẹ̀ wọ́n tiẹ̀ ló jẹ́ kó máa mọ̀ pé gbogbo tóun péré yẹn kò tí ì tó bẹ́ẹ̀. ìjókòó gbogbo àwọn àgbàlagbà àgbàfà ṣé o Tajul Adabi. rahimahullah. Tajul Mu'min. rahimahullah. àgbàfà alágbàjì àgbà. rahimahullah. àgbàfà alámúnigun àgbà. rahimahullah. àgbàfà lókèsè. rahimahullah. alfa àgbà níṣẹ́ búra. rahimahullah. alfa àgbà gbẹdẹmukẹ. rahimahullah. bàbá àgbà ọlọ́rẹ̀. rahimahullah. Mawlana Sheikh Adam. rahimahullah. Mawlana Sheikh Kamal. rahimahullah. gbogbo àwọn alfa wa tí wọ́n ti lọ káàkiri ayé. rahimahullah. bàbá àgbà ọlá ìtàn. rahimahullah. ọlọ́run bùkún karamal kíámà gbogbo wọn. àmín. bàbá mi tí wọ́n bí alfa wa àgbà Sheikh Aljamali. rahimahullah. bàbá mi kan mo ní ogò. ọgọ. nígbà tó dẹ̀ tún rí wa báyìí tó tún béèrè pé àwọn wo ni wọ́n bí wa ṣe bí tó bá nímú wàá dẹ̀ ti gbóòórùn. wàá dẹ̀ ti gbóòórùn tó bá nímú. ó dẹ̀ ń béèrè pé irú èèyàn ni wo bàbá tó bí Aljamali. ṣé o ké pé wà lè hẹ́rẹ́ kù dà sáàsù ni. wọn kì í fún àṣeyàn nírú tí wọ́n fi sílẹ̀ yìí. wọn kì í fún àṣeyàn nírú tí wọ́n fi sílẹ̀ yìí. ọjọ́ orí tí bàbá yẹn kò láyé kọ́ ni a máa béèrè kí ni ò bàjẹ́ lẹ́yìn wọn la máa treat. kí ni ò bàjẹ́ lẹ́yìn wọn la máa tírìtì. mo bá kú kéke. sọ fún wa pé ẹ̀mí dádì yín gùn ṣé bí ẹ̀mí àwọn èèyàn gidi tó gùn ti rí àti bí ẹ̀yìn wọn ti rí ní ẹ̀yìn dádì tí yín rí yẹn tó bá jẹ́ pé yẹ kí dádì yín ó gba kú yín kú kẹ́yìn wọn lè bá a lọ fà kò bá dáa púpọ̀. kò bá dáa púpọ̀ ká tètè máa lọ. mo ń bọ̀ lẹ́kàn mo ń bọ̀. ìyá kò mú lọ. ọ̀rẹ́ sọ fún wa pé ẹ̀mí dádì àwọn gùn gan o ẹ̀mí dádì yín tó gùn yẹn náà bẹ́ẹ̀ tí ń lo iná ẹ ti jọ tẹni tí wọ́n ti lo tiẹ̀ mọ́. báwo ló ṣe ojú rẹ̀ yìí fáìn púpọ̀. a ní kò mú lọ. afa lẹ́kàn. a ní kò mú lọ. mo dẹ̀ sọ fún ẹ ń jẹ́ òní mo ní gbogbo nǹkan tó bá fẹ́ nẹ òun ni kò jó nẹ máa kéwu o. tọ mo máa kéwu o. tó torí àwọn tó pè wá sóde ìwọ̀n èso lódo. tọ. o kárí o fẹ́ gbé sínú ibi tó tún jìnnà nù torí ọ̀tọ̀ ló pe ọ̀tọ̀ lólódò. a ní kò mú lọ. olódo nǹkan kan ni ò ní mọ̀ òpè ò ní dá kankan mọ̀ ni. ó pè kò ní dá kankan mọ̀ ni. olódo níbi kéwù òpè nínú bá a ti ń gbé ayé. ó pè nínú bá a ti ń gbé ayé olódò ń bi kéwù ni. sọ̀rọ̀ mo dẹ̀ sọ fún ẹ́ńjẹ́ òní mo ní tí ó bá jẹ́ pé ìkúnlẹ̀ ló máa nẹ́ fẹ́ni tí ò yẹ kó kúnlẹ̀ fún káwọn ọmọ tó bí ó lè rí ayé gbé jọ kúnlẹ̀ torí tó ní bá dáa tọ́la ò bá sun wọn wá wà nù sàárè òní ní ráhàtúlì kọ́lé bí tìrà òní bọ́n bí tó bá wà yẹn. a ní kò mú lọ. sọ ma yẹjú ẹni tí ń lọ bí sàárè bàbá yẹn tí ń sọ mẹ́ lójoojúmọ́ ni pé dádì kò ní sọ kankan yóò kàn bu ẹkún yóò sì mírí. ẹsẹ̀ tó dùn mí. pé dádì ẹ fọkọ̀ dádì tí yóò dẹ̀ fọkọ̀ kí ló kàn wá pẹ̀lú ọjọ́ orí tí wọ́n lò láyé ṣe bí Aljamali làwọn ò lẹ̀. a ní kò mú lọ. a sì fẹ́ máa béèrè pé mélòó lẹ́yìn ọmọ tí wọ́n bí ọkàn yóò tó àwa ni. a ní kò mú lọ. ẹ jọ̀ọ́ ẹ má bínú sá o lẹ́yìn Aljamali ta ló tún kù lẹ́yìn Aljamali ta ló tún kù ta ló tún kù a mọ̀ pé wọ́n pọ̀ lóòótọ́ àmọ́ àwọn èyí tó ń béèrè yẹn kí ló fẹ́ fi wọ́n ṣe kí ló fẹ́ bà lọ́wọ́ èèyàn tó pọ̀ tó rí lára Aljamali nìkan. mo kí ìjókòó gbogbo àwọn àgbàlagbà al-aqil ẹni tó bá nílà káì wọ́n ní kò ní fojú di iyì àwọn ìjọba torí wọ́n ní gbogbo ẹni tó bá fojú di iyì àwọn ìjọba wọ́n ní afsada dunia ìjọba lè sọ pé ní síríìtì yìí mọ́tò kan kò gbọ́dọ̀ jáde láti 6 a.m. tó máa fi 6 p.m. tí wọ́n bá sọ bẹ́ẹ̀ sádùúgbò yín ti yín bàjẹ́ nù wọ́n lè sọ pé iná tí wọ́n ń lò níbẹ̀ yẹn wọ́n lè ń ba gbogbo náà lú jẹ́ ní àdúgbò yẹn kán yọ iná wọn sílẹ̀ wọn kò gbọ́dọ̀ lo iná ń bẹ̀ lóṣù 6 wọ́n yọ náà àdúgbò yín lẹ́nu. wọ́n ní ẹni tí òun bá dẹ̀ sọ pé yẹn àfáà pé ẹ̀ jẹ́ nǹkan kan wọ́n ní kí ni tiẹ̀ wọ́n ní afsada dina o. ó kú bó ti rọ́dọ̀ ọlọ́run dé àwọn ọmọ rẹ ni wọ́n ń sọ ìbò yìí ìwọ ló kú ni òsẹ́ni tí ó wé ọ yìí. ìwọ ló kú lò sẹ́ni tí ó wà yìí wọ́n àdẹ gba ìwẹ̀ kankan wọlé téèyàn bá fẹ́ pàdé ọlọ́run kọjá ìwẹ̀ tí wọ́n ní ká wẹ̀ ẹ bá fi ọṣẹ 100 wẹ̀ tí ò bá ti bá ìlànà wíwẹ̀ mu wọ́n á dá padà lọ́rùn
tán bá wọ́n dá padà. wọ́n dá padà. wọ́n dá yàn padà lọ́rùn ẹ̀ mọ́ ni o kò ní dé sílé ayé mọ́ ni o. wọ́n máa dá padà lọ́rùn. wọ́n máa dá padà. wọ́n á lè wo ló ń gbé bọ̀ yìí bí o gba gbogbo èyí tó ń gbé bọ̀ yìí ayé yín bẹ̀ yẹn ni ayé Naija eléyìí tẹ́ bá ti débi báyìí ẹ mọ́ débi ni. ẹ mọ́ débi ni. ìkàlẹ̀ gbogbo yín ta ni ò tó kí ní kalẹ̀ ibi tí mo jókòó sí mbẹ̀ yẹn mo ti tutù síbẹ̀ dáadáa ni o. afa àgbà afa àlẹ́ àṣìmí òun ló kọ tírà yẹn díwánu rẹ̀ ni o. díwánu Sheikh àlẹ́ àṣìmí òun ló ń sọ wípé ó ní wà ìsàlẹ̀ ojú ra àti bahaka jarabia. Wa izali uju rati bahaka jarabia. Ma unadorati sofiyan yatarokiro. Ma unadorati sofiyan yatarakiraku. Baba mi Adabanija ẹ ti fọyán mu púpọ̀. Ẹ̀rù dẹ̀ ti bẹ̀ kọ́. Bíbá àwọn kan ẹ̀rù ti bẹ̀ kọ́. ẹ̀rù ti bá ẹ̀ kọ́. Mo ní ọ̀rọ̀ kéwú dàrú. Tí ẹni kéwú bá ń sọ Yorùbá, kéwú náà ló ń ké. kéwú náà ló ń ké. Òun sọ pé yẹn ń sọ̀rọ̀ látàárọ̀ kò sọ kéwú síbi ọ̀rọ̀ ẹ̀. Ọlá pé kéwú tiẹ̀ kéré ò mọ kéwú gbọ́ nínú Yorùbá ni. ò mọ kéwú gbọ́ nínú Yorùbá nìyẹn. Ó mọ kéwú gbọ́ nínú Yorùbá ni. ò mọ kéwú gbọ́ nínú Yorùbá nìyẹn. Ìgbà tí ẹ tún wá fẹ́ bẹ̀rẹ̀ kéwú ẹ tún wá ń ké ní ké pé mo mọ̀ ni o. mo mọ̀ ni. Àgbẹ̀dá lómi wá ń kẹ́ mọ̀ yìí pé kò tí oyè. Oyè. Àmọ́ kò yé tán. àmọ́ kò yé tán. Ẹ̀yin ń ké ní ké pé oyè mi dáadáa. ó yé mi dáadáa. Àfààní. àfáà nìyí. Tábà ti rí yín báyìí àwa máa ń bẹ́rí ni. a máa ń bẹ́rí ni. Tábà ti rà àfà. tá a bá ti rá àfáà. Torí n tó ṣòro dà àfà ṣòro dà o. àfáà ṣòro dà. Àlìjàmálì olókọ ló pọ̀. olóko ló pọ̀ àfáà ṣòro dà. Ẹ̀yin tó wá ní àwọn challenges kan o tó yẹ pé tí ọmọ àṣẹ bá kó sínú ẹ̀ ó dẹ̀ máa bá a lọ. Kí ni challenges yẹn ni wípé nídìí mímọ̀ Ọlọ́run tó ti fún yín ní ipò kan àbí bẹ́ẹ̀ kọ́ ẹ tún ti ní ipò kan tí kì í jẹ́ kéèyàn ráyè tó bá yẹ pé torí owó ó láyé lọ wípé má torí owó kéwú mọ́ nítorí kan wíwá ń fún wọn jàre. má torí owó kéwú mọ́. ó bá yẹ jẹ́ pé torí owó ló fi kéwú ìjọ tí o bá ríru póòsì bàbá Adabanija wàá gbàgbé kéwú ni. wàá gbàgbé kéwú ni. ẹ̀ẹ́dẹ̀ gbàgbé kéwú. ẹ̀ẹ́dẹ̀ gbàgbé kéwú. ìyẹn náà tó kíyìn. ìyẹn náà tó kìyìn. àìgbàgbé kéwú yẹn náà tó kíyìn. ó tó kìyìn. ẹ̀rí bí wọ́n ti Ọlọ́run jẹ́ mi yógùn. jẹ́ mi yógùn. mo kí yín púpọ̀ torí mo fẹ́ tètè sọ́ọ̀lẹ̀ ni torí àsìkò yìí Àlìjàmálì gbogbo kálukú náà ló lè kó lọ rẹ́sì díẹ̀. mo wá kí bàbá wa Honorable Prudent ara yín tiẹ̀ balẹ̀ púpọ̀. wọ́n tún ní ọ̀gá lẹ jẹ́ sáwọn federal mo kí yín púpọ̀ lẹ́dẹ̀ jókòó sáàrin wa dáadáa. mo ní tó ń fún ọ láàrẹ náà ní ọ̀ṣọ́ ìfarabalẹ̀ náà ni. ìfarabalẹ̀ náà ni. owó tó fẹ́ náà yẹn bó o ṣe fẹ́ náà tó ṣe dáa tóun tí tó bá ti yọ farabalẹ̀ kó ń bẹ̀ wọ́n á yọ iyì téèyàn máa ń gbà tó bá náwó wọ́n á yọ kú. wọ́n á yọ kú ń bẹ̀. iyì téèyàn máa ń gbà tó bá náwó. ṣé ẹ rí gbogbo òpó tá à ń sọ látàárọ̀ yìí náà nísìn kéèyàn kàn jókòó kó máa wo kálukú bá ti ń ṣe òun ṣẹ̀wọ̀n pé ó dáa púpọ̀ òun náà ló ń jẹ́ ó kan tí wọ́n ń pè yàn yẹn o tó bá ti sọ̀rọ̀ òun ó mọ ibi tó kù sí kò sí láyé yìí kò sẹ́ni tí ó sọ̀rọ̀ àfojúfò làánì ni kò sẹ́ni tí ó sọ̀rọ̀ ṣẹ́jú márùn tí ò ní mú hátáwù mbẹ́ bí ò jẹ́ hátáwù ké wọn ó mú hátáwù pé ọ̀rọ̀ tí ń sọ ń jọ tàfà kan àmọ́ ojókòó kan fọwọ́ lẹ́rán àbá Ìmámù Sáfì tó ní máa ń nà dímútù sẹ́wọ̀n pé ó máa ń tó ń sọ àwọn yẹn máa ń sọ̀rọ̀ pẹ̀lú tẹ́jírìbà ni wọ́n ti rí àwọn tàjárì sórí èmi kàn ké báwọn ni o tí ń bá dẹ̀ kéwù kan tí ò bá yé ẹ kò yé wọnú èmi máa ń ra tíra problem nìyẹn. n sì máa ka tírà. n sọ pé ó tó tiẹ̀ àmì mi náà máa káwọn bá tẹ̀mí. so ẹ̀mí yín ó gùn. àmín. ọlá tí ó wà lọ́wọ́ yín ìtọ́lọ́mù ní ká ẹ máa lò lọ́wọ́ yìí. ogun tó máa fi sọ pé ẹ lẹ́ pure water gbígbóná mọ́ ká lẹ́ pure water máa yàn ìṣòro ni kó tún wá gbóná wá le. ètò gbóná bẹ́ẹ̀ ni ká ẹ máa lẹ̀ mọ́ Ọlọ́run níjó ṣẹlẹ̀ sí yín o. àmín. wọ́n kí bàbá wa rí dunnú. Sheikh Abdul Qadir
bàbá wa Alfa youth mo kí yín púpọ̀ sórí àwọn èèyàn kan ó máa ń tí wọ́n máa ń kí lára àwọn èèyàn lẹ́kan ó máa ń tán kí lára àwọn èèyàn. ó máa ń tán kí lára àwọn èèyàn. sórí ẹni tó bá ti débi gíga tí wá ń ṣe bí ẹni tí ò ga nínú tẹríba òun ní kẹ́ ẹ máa kí o. òun ní kẹ́ ẹ máa kí. nítorí pé sẹ́ni gbogbo ń tà mọ́ nìyẹn àwọn máa gbèsè kan wá. mo ń sọ̀rọ̀ kan fẹ́ ní gánjẹ́ òní mo ní ìtò ní ó ju ọ lọ àbùkù ọ̀rọ̀ ní ká máa sọ pé òde tọ́lọ́ ń ṣe fún jù lọ. ó pọ̀ dé àmọ́ tó bá ti sọ pé òde tọ́lọ́ ń ṣe fẹ́ nìkan jù lọ kòró oore yẹn control nìyẹn torí akẹ́rẹ́ àwọn kun la o gbogbo oore téèyàn máa níyẹn afa yìí gbogbo oore téèyàn máa ṣe yẹn òun ló máa ń gbé àlùkò kan wá tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó nìsín yóò gbèsè tiẹ̀ wá á jẹ́ kó o mọ ẹni tí ò tí ì fẹ́ yàwó wípé ayé ẹ ti dáa ju tiẹ̀ lọ ó kú bó ti ní lò bẹ́ẹ̀. tó bá kọ́lé nìsín àbúrò mọ́tò kan wàhálà ẹni tí ń lo mọ́tò títí ẹ ju tiẹ̀ lọ bí gbà pé kò tó mi níta lè fi gbà pé ó ju oore yẹn lọ òun náà ní nítorí bá gbé wá fún ọ kó kúlù ẹ̀ dáhùn pé èmi ni mo ní ọ mo sọ̀rọ̀ ń jò nípa àwọn tí máa ń fọwọ́ ra kùn mo ní dídì nílẹ̀ lómi kò ní tí ń fọwọ́ ra nínú kùn àwọn tí ń fọwọ́ ra kùn gángan mọ tí wọ́n sọ pé ní sùúrù wọ́n mọ tí wọ́n ń tẹ̀ pé ní sùúrù ní sùúrù ní sùúrù ṣe báyìí pé ní sùúrù n tó fẹ́ sọ́ra rẹ̀ wọ́n ní àgbàlagbà sekùn ó senú gbẹ̀ndù inú tí wọ́n lágbàlagbà ṣe gbẹ̀ndù yẹn wàá tírèsì ẹ̀ ní tí wọ́n lè wí tí ó bàjọ́ jẹ́ ń bẹ nínú inú yẹn níta sì dámọ̀ àṣírí ni pé kọ́ máa fẹ́ kó wí òun wọ́n ti ní àṣírí ẹnìkan lọ́wọ́ bí kọ́ máa wí ní ọmọ sí ọ pé máa wí níta lè fi gbà ọ́ ní èèyàn yìí náà níjọ́ tó bá ń tẹ̀ mọ́ra báyìí tó fẹ́ tara rẹ̀ jáde níkùn rẹ̀ tó wá ń tẹ̀ mọ́ báyìí ọ̀rọ̀ tó lè ba ìjọ jẹ́ tó lè ba ayé jẹ́ yóò máa wọ́ sọ àmọ́ wàá máa tẹ̀ báyìí pé ṣe sùúrù èmi mo ní ọ gbogbo tó bọ́ ṣe ọ lẹ́nu náà ló ń sọ ọlá kó kápá ọ̀rọ̀ ni. bàbá wa ṣe Abdul Qadir bí ọlọ́run ti wá ṣe yín yìí ìtẹríba wá jà ìwà wá jà àsíá kan tẹ́yìn wá gbé dání tó wá lágbára jù ní wípé ibi tí mo wà yìí mo fẹ́ kí gbogbo èèyàn ó máa bọ̀ ń bẹ̀ afáwa Sheikh Ojúbára ẹ bá mi ẹ àdámọ̀ wọn wọ́n ń wo fídíò wọn kan lánàá wọ́n wá sọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bàbá ọ̀rọ̀ ń le téèyàn bá fẹ́ tírèsì pé irú ẹ̀mí wo lèèyàn ń lò ọ̀rọ̀ yẹn téèyàn bá tún wá kí ni èèyàn fẹ́ mọ̀ nípa ṣé Ojúbára téèyàn bá tún wá ìmí káàkiri èèyàn dọ̀tá ọlọ́run ọ̀rọ̀ yẹn má kí wọn tán yányá mi ò sọ lọ́dọ̀ ẹlòmíì o wọ́n ṣàdúrà fáfá kan nínú títóbi àbí ká sọ pé nínú ọjọ́ orí àfá yẹn ẹni tó lò tó wà lẹ́yìn sí wọn ni wọ́n sọ pé àfá wa ọlọ́run gbàdúrà yín ẹ̀yin náà gàba wa àbá kẹ́límà yẹn lè púpọ̀ o ẹ̀yin náà ẹ̀ gàba wa àwa náà ní dání ẹ̀yin o àmọ́ ẹ̀yin náà gàba wa bàbá mi ò lè ṣàdúrà bẹ́ẹ̀ fọmọ rẹ o àfá mi ò lè ṣàdúrà bẹ́ẹ̀ fọmọ kẹ́ ẹ̀ pé ẹ̀yin náà gàba wa ìtumọ̀ rẹ̀ ni wípé kí mo lọ sọ fẹ́ lónìí òwe ìjọ ẹ̀ta ló fẹ́ sọ̀rọ̀ wọ́n lọ fẹ́ sọ̀rọ̀ níbì kan àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ òun kanra sẹ́ńtọ́ fẹ́ sọ tán lẹ̀ ni kí ni pírọ́blẹ́mù ẹ oníwàásí ni wọ́n dẹ̀ pẹ́ síbì kan àwọn èèyàn dẹ̀ ń sọ̀rọ̀ aládẹ̀ ń kẹ́ sí wọ́n ti sọ tiẹ̀ mọ́ tiẹ̀ wọ́n ti sọ tiẹ̀ mọ́ tiwọn ni no ó lè kó load ìníwọ̀n ìfisọ̀ wọn ẹgbẹ́ mẹ́jọ yá pọ̀dé ló máa kátìrà fún mọ́. wà fún loaded. mo ń bọ̀ lẹ́kan mo ń bọ̀ alájì ó tún lọ Amẹ́ríkà. àmín. ó ń lọ sóde òun kò sí ní tó burú bí kò máa lọ sóde kó tìrà rìn tó bá dẹnu mọ́tò mi wàá bá tìrà ń bẹ̀. àmọ́ kẹsẹ̀ kí ó tí mo ń bọ̀ wá kí n bí ni mò ń tọ̀ bọ̀. mo lè rí tí mo fẹ́ fi jẹ́rìí rẹ̀ ń bẹ̀. mo nígbà tí ò ń bọ̀ tí ò di ara lọ síbi tó ń dira lọ ó yẹ kó o ti lódùlẹ̀ before kí wọ́n tó pè ọ́. al-istidadu qabla al-jihadi ni kí ló lẹ pósítà ara rẹ̀ sí pàwọn náà ti ń ṣe wáàsí nígbà tó mọ̀ pé náà ti pè ọ́ lọ́nà mẹ́ta yọ̀ dàrú. No o dẹ̀ ń sọ fáwọn èèyàn wípé ara wa ń kán ojú rẹ̀ ń le bẹ́ẹ̀ làwọn ọmọ kéwòn máa ṣe mọ́ lójú rẹ̀ lọ́sọ̀ pé wọ́n là ń jágbe what is your problem tí wọ́n bá ti al-ihsanu ni wọ́n ní kó wá tírìtì àbí ẹni tí ó sì ṣe wàjísà ti tírìtì al-ihsan wọ́n dà ní kí wọ́n wá sọ máa ṣe ń da ẹbí pọ̀ ọmọ tí wọ́n dẹ̀ ní kó kọ́kọ́ kàdísì kó fi gbé ọ káàbọ̀ wọ́n ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ okùn ẹbí ìwọ bọ́ sínú ulumuli falaki àfáà tó pé ọ sóde sọ pé kó sọ ọkọ rẹ̀ wàá dẹ̀ mọ wọn ayé rẹ̀ fún pé àfáà yìí tó máa ṣe tó bá di lọ́la rèé o. òṣèlú. wàá dẹ̀ wọ́n fún pé kílẹ̀ pópó àfáà tó sòde náà wọ́n ní ọkọ rẹ̀ ń jẹ́ Abdulhafiz mọ̀jẹ̀ ń lóko Abdulhafiz kí ló kọ ya rẹ̀ ní dákọ̀ ya mi ò ń tẹ́tí pọ̀.
ó gẹ́tì ẹ̀ báwọn wà á lè bẹ̀rẹ̀ pé òkè ó kọ́ tá a fà ń jẹ ni òkè ìjọ òun náà bí yín ìjọ báyìí ni àfà nǹkan báyìí ni ẹ máa tìrìtì dáadáa o ẹ máa tìrìtì kan báyìí o tó bá yẹ yín ó máa dùn yín o. wà á dẹ̀ sọ yẹn àwọn èèyàn ó dẹ̀ pariwo ó dẹ̀ ti sùn wà á dẹ̀ rọ̀ bí ká ọlọ́run tá a ti fẹ́ wá kí ní ta fẹ́ wá sìn láago 8 àti ẹ̀gbọ́n àbá tó máa ṣe wàsífà látago 7 sí 8 ó ṣe dúró dè báwọn àmọ́ ó kí àṣírí tán ó tètè kú ó ká ilà tán ó tètè kú ó mọ́sálásí wèrè ní ọ̀ ní wá àṣírí bẹ́ẹ̀ yẹn ọba tá a fẹ́ sìn láṣírí kò nídìí ká kú sí lọ́rùn láìlà sódì ẹyọ kan ló lọ ni ó lọ bí kan iye wákàtí tí wọ́n fún ẹ òjò fi gbogbo ọjọ́ ayé sọ̀rọ̀ ẹnìkan fẹ́ sọ̀rọ̀ ó tún kanra ṣé bó tún lọ bòmí wọ́n tún lọ bòmí so ẹni tí ó ga tí ó gbà kéèyàn ó ga ibi tí mo ti lọ nìyẹn wàá máa rántí ibi tó ti kú o ẹni tí ó ga téèyàn ó fi ga ibẹ̀ tí mo gbà sọ̀rọ̀ bàbá Òjìbára irú sísítẹ́ẹ̀mù yẹn wá ń bẹ fún yín ẹlòmíín bẹ kò bá jí mi má lè fa bẹ́ẹ̀ dẹ́ sẹ́ wáyé bàbá wa àrídùnnú àbálẹ̀ mọ̀ jẹ́ lọ́dọ̀ tèmi torí bàbá ni mo pè yín torí tẹ bá fẹ́ kí mi kíkí tó lágbára lẹ́ mọ́ kí mi kéde ẹsẹ̀ yẹn kó má jẹ́ pé ẹsẹ̀ máa ń kí mi náà nu bí wọn bá rí yín tí ò bá kí yín dáadáa náà wọn bí rè pé kí ló ṣe sọ́lọ́run ní bínú ni àbí bó ti ṣe yín so ìyẹn ò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀mí yín ó gùn o àmín ọlọ́run ò ní faburú ṣe yín àmín wọn kí bàbá wa gáúsù sábàb ẹ jókòó dáadáa ẹ jókòó ni o ẹ jókòó èmi lè kúnlẹ̀ ṣèyàn léṣe fa ẹ jókòó ṣe ẹ jókòó tó bá pín pa àjọ kúnlẹ̀ ni ó rọ èmi lọ́rùn pọ̀ o àwọn ọmọ yìí mo máa ń kúnlẹ̀ fún wọn tó bá ẹ jókòó dáadáa ẹ̀fẹ̀yìn ti sẹ́ẹ̀ ẹ̀fẹ̀yìn ti ẹ jọ táwọn afá yìí bá ń lọ lé lálẹ́ tán bá kí mi tán á sọ pé èèyàn fa á pàdé dáadáa o àwọn ọmọ tí mo tọ́ fa yóò bá ti ṣe nù. ó rọ èmi lọ́rùn ipò tẹ́yìn wá wá yìí kò yẹ kó rọ̀ yín lọ́rùn mọ́ àmọ́ tí wọ́n bá dáyàn nítorí ẹ̀ yóò rọrùn fún. mo ní bó ṣe ń ṣe yẹn náà jẹ́ ká mọ̀ pé o prepare fún ti ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀yàn bá ti ń lo ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìní ó jẹ́ ká mọ̀ pé ó prepare fún. àwọn èèyàn kan bẹ sísẹ́mù tán fi ń lo ọlá ẹ mọ̀ pé àwọn lè prepare fọ́lá mo ní èlò náà lówó tó ti ní tó ń sọ pé gbogbo èèyàn ò jẹ́ èèyàn mọ́ ó mà dá fáwọn èèyàn ju gbogbo tó ń post yẹn lọ ó tí ní tó lè bàjẹ́ tó sunkún ló fi ń post iPhone tó ṣẹ̀ṣẹ̀ rà o. àwọn èèyàn sórí rẹ tó mú bọ̀ tí tó bá ti sórí rẹ débì kan ò ní jáwọn èèyàn máa ń tọ́ bá ṣe mọ́ o. kódà kó ra mọ́tò. ọlọ́run sọ̀rọ̀ kan fáwọn afáà ní ọdún tó lọ àbí ẹ̀kọ́ nínú àwọn oore tó ṣe fún wọn jàre mi wọ́n pé mi ń pọ̀ mi ọ̀nà mẹ́rin ni wọ́n ń gbà ké lọ́dọ̀ àwọn nuhat wọ́n ní à ń takọ́ àbímánà lè ibtidai alimọ́kútàṣù bílí makani so mi ń tẹ̀bù yìí dín bẹ́ẹ̀ mi ń sáyidà ń bẹ́ẹ̀ so musa bẹ́ẹ̀ mi lọ nàbẹ̀ yẹn tèmi mudarisu lè kéwù nìyẹn sórí nínú àwọn mọ́ sẹ́rí bá ti wá gbé kinní yẹn dé akásùnmù yẹn ti bọ́lẹ̀ o bá ti wá gbé dé mo wá ní bisimilahi rahman rahim yàwó mi dẹ̀ dúró báyìí yàwó sábà dúró báyìí gbogbo àwọn ọmọ kéwòn mi náà dúró a sì ń lọ sẹ́yìn ìjọ náà ni mo wá ní àwọn bisimilahi mina ṣe tani rajim bisimilahi rahman rahim ọmọ tó bá post mọ́tò yìí kò ní jèrè kò ní soríire kò ní lálùbáríkà yóò máa wá ni kò ní rí ọmọ tó bá post mọ́tò tí wọ́n bá ń gbélé tí mo ṣẹ̀ṣẹ̀ ra yìí gbogbo ibi tó bá dé láyé yóò máa yẹpẹrẹ ń bẹ̀ ni yẹ́n mo sọ ni kí ló dé mo ní ó dé kọ̀ọ̀kan wọ́ èmi àti àwọn tí n kó ká lọ́kùnrin tọ̀ ṣètì gbọ́n táwọn afá wí báwọn o tọ̀ èyí tí wọn bá sì fèpè sí báwọn a lè ṣe gbogbo nǹkan náà ló ń post ìfàyè ọlá àpò tí ní tí wọ́n lè ọlá àpò tí ní tó lè bàjẹ́ aláàjì wa extra fat afáwa jíbádé máa ń ròyìn wọn dáadáa púpọ̀ ọlọ́run níjó burú fún yín o àmín sórí pé mo ti kọjú sí ẹ báyìí n tó bá lè bàjẹ́ tí ó dùn ọ́ ò ní post yẹ ọlọ́run tún ti ṣe léyìí o God has done it again ní ṣẹ́jú yóò ṣe tí ó bá ọ lẹ́nu ìjẹba ọ̀hún. God did. just now. God did. wọ́n tún fún ọ ní sọ́rífù kan tí kò tó ra náà lù lọ́dọ̀ ẹlòmíì tún screenshot yẹ gbogbo tó ní wọ́n gbà lọ́wọ́ ẹ̀ yẹn náà kì í ṣe pé ó yẹ kán gbà lọ́wọ́ ẹ̀ ọlápò mọ́ lò ní. ó dẹ̀ ti kọ̀ yẹn lórí fún ẹ pé ọmọ gbà lọ́wọ́ ẹ̀ kò má lò. ọba wa gáúsù sábà bọ́lọ̀ ti wá kẹ́yìn èèyàn ó mọ̀ pé ìkẹ́ yìí ó jọ ìkẹ́ téèyàn palẹ̀ mọ́ fún. torí gbogbo ẹgẹ́ mi ò ṣe ní kíyín má kíyìn
mo lè torí owó kíyàn lẹ́kàn wí báwọn mo lè torí owó kíyàn mo fi ń bá dúpẹ́ ni kèsì kó lè fún mi lẹ́kàn wí báwọn. bàbá fi bá dúpẹ́ ni kèsì torí kó lè fún wọn. a ṣe jẹ́ pé torí kó lè fún mi lówó ni mo fi ń kí ẹ ṣe bí owó náà ni. owó tọ. àmọ́ ìtẹ́ yóò máa kí lára yín àáfàá tí owó ọ̀gbà mímọ̀ kúrò lọ́wọ́ rẹ̀ bí tí mò ń lọ́nu. tí a bá ń gbọ́rọ̀ yín abálẹ̀ kan mo dẹ̀ sọ̀rọ̀ kan fún ẹ̀ ń jò ní mo ní má rí àwọn èèyàn kó kájú gbígbà pò mọ́ òórí wọn o gbogbo alájọ ń wora wa o gbàgbé yẹn o. gbogbo wa là ń wora wa. àwọn wo story. àwọn status ara wa. tí o bá post àwọn afáwà tán wá láti Ìlọrin tán sọ̀rọ̀ òdélẹ̀ ń bí nìsín mo máa ń wo kíní wọn dáadáa so kó sọ àwọn afáwà mo so kó sọ pé kéèyàn kan máa bọ̀ kó kàn gbójú sẹ́gbẹ̀ẹ́ gbígbà pò mọ́ òun wo story ẹnìkan òun wo status ẹ̀ ó kàn ẹnìkan wá di ọwọ́ gbájú sẹ́gbẹ̀ẹ́ sọ pé ò láìkì ẹ̀ ìgbà tí mo fẹ́ sọ fún yàrá Musa pé à ń travel o mo wá ní ní tó bá lè tètè fi mọ̀ póde yín là ń bọ̀ mo wá ní òde àwọn tá a sì ń lọ àwọn ọ̀rẹ́ mi lóṣogbo àwọn ikimotu sheik mo ní àwọn ni wọ́n ní ká má lò fọ̀dílà tu sheik nìkan mọ́ ẹ mọ̀ sọ pé mèmú náà tún ṣe ní tó lè fi rántí wọ́n wá rẹ́ẹ̀rí pé sáwọn náà ń ṣe náà ni àwọn náà ń ṣe náwó so wọ́n pé ìyàwó mi mọ̀ wọ́n nù ìyàwó tiẹ̀ náà mọ̀ wá wọ́n dẹ̀ fi wá sí status yẹ ó dẹ̀ ń kanra sáwàlà ní ká má post tiẹ̀ ni. Chani kama post tiẹ̀ ni. Ní bàbá Isabel sọ fún ẹlẹ́kan yẹn jáfa nínú ilé kó jáfa ń ta ni o tó o bá try kó ráfa jẹ́ nínú ilé ọ̀dọ̀ ẹni tí o tọ́ ẹnìyàwó ẹ̀ máa mórúkọ ẹ lọ kódà yóò tún mọ́jú ẹ lọ bẹ̀ pé àníkàdùn àwọn àfa àmọ́ gbà kò dẹ̀ nímọ̀ kó ti dáa fún ọjẹ́ tó mú kọ́ rẹ lọ́dọ̀ rẹ lọ. Allah. Ibi mo ti kíyàn ṣe ẹ wo ẹ má bínú bàbá Gáúsù ẹ ní ṣòfò ẹ wo ẹ má bínú mo fẹ́ kí yín dáadáa o mi ìfẹ́ bá àsìkò yìí jẹ́ torí mo mọ̀ pé báwọn bàbá yìí ṣe tóbi tó lọ́wọ́ yín iná ló dájò kó ìdúró báyìí ẹ má bínú so ṣèèṣì ni. àbí adákẹ́. irọ́ kí n dákẹ́ kọ́ o kì í ṣe mi ó ṣèèṣì ni. bàbá Isabel mo kí yín dáadáa ẹ ṣe bàbá Isabel àwọn fáàrí tiwa nù lẹ́kàn wí báwọn. àwọn fáàrí tiwa nìyẹn. ó máa fi yàn ṣe fáàrí nínú ìlú ẹ bá dẹ́yìn odi tán ó ṣe bí ipò mọ̀ọ́mọ́ tẹ bá délé ojú rẹ̀ máa fi wòra yín. èèyàn ń lé èèyàn lẹ́yìn odi. èèyàn ń lé èèyàn lẹ́yìn odi. wàrà jùlùn malahu akilu wa famu ahabu ilayya min rajulin balidi. àní àlọ́wọ́ gbogbo àbá àtọwọ́ bá ti gba kéwú lọ́wọ́ rẹ̀ ìkí ẹ̀ méjì ni kẹ́ ẹ̀ máa kí wọn. wa rajulun malahu akilu wa famu. kí ló mú yàn gbàgbé tí ń bá bọ̀ tó ju ìdẹ̀ra lọ. ìdẹ̀ra mọ̀ bọ̀ alájì ìdẹ̀ra oníjẹ̀rì olè kátìrà mọ́. kí lẹ́yìn bá ń wò lókùn tí ó mọ̀ sọ fáwọn ọmọ kí lẹ́ bá ń wò ń bẹ̀ wọn kí ló bá ń wò ń bẹ̀ yóò máa jágbe máwọn ọmọ ọlọ́mọ àwọn náà bọ̀ gbòde ni. ahabu ilayya min rajulin balidi. Ajísafẹ́ lówó Ajísafẹ́ ní mímọ́ Ajísafẹ́ tó wá ní tẹríba ètò wa dájú bẹ́ẹ̀ ni pé ọmọlúwàbí wa kún ẹ ní Fọlápìtàn o. Àmín. bàbá mi àgbà ní ẹgbẹ́ wọn mo kí wọn púpọ̀ ẹ dákun bàbá mi àgbà lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ jọ̀ọ́ mo kí wọn púpọ̀ bàbá wa Amirul Waizin mo kí wọn púpọ̀ bàbá alẹ́ ń kílẹ̀ kàbí mo ní bàbá àdàbà àgbà níyìn lẹ́kàn wíwá. àgbà níyìn. sórí bí ọ̀rọ̀ náà ni wọ́n ti máa bẹ́yàn ti mọ nínú pé ṣé mò ń bọ̀ ẹ mọ kankan tí mò ń tìrìtì bí ọ̀rọ̀ yẹn ni wípé ẹ ń sọ ipò yín lẹ́gbẹ̀ẹ́ ipò bàbá mo ní kí ni pírọ́blẹ́mù ẹ wọ́n béèrè ọjọ́ orí rẹ̀ òun gábà rẹ̀ oríire tọ́jú ọjọ́ orí rẹ̀ ló bẹ̀ lọ́hùn kò ṣe òun gábà ọjọ́ orí rẹ̀ fún gbogbo èèyàn date of birth rẹ̀ òun gábà rẹ̀ ó tún wá fẹ́ sọ́wọ́ rẹ̀ yóò tún wá fi kún mo lọ́la pẹ́ lọ́wọ́ tí ì sàánù rẹ̀ náà ni tó bá ti sàánù rẹ̀ débì kan wàá sọjọ́ tí wọ́n bí wọn wà ní ṣé pé kò tí ì jù bá náà lọ ìgbà ó lé wá ní gbogbo tẹ́ níyì. tí dádì ẹ tí wọ́n sọ pé ó pọ̀ tí wọ́n kà bí aago ọlọ́wọ́ tí wọ́n fọ́ yí wọn kí ni wọ́n fi ṣe. adé ń sọ òde ń gábà ọjọ́ orí ẹ wọ́n lè ń béèrè pé ọmọ 90 kí ni ẹ òde ń gábà rẹ̀ ntí wàá béèrè ntí wàá bẹ lọ́hùn tí wàá dẹ̀ ṣe wàhálà rẹ̀ òun ni gbogbo ọjọ́ tó bá ń béèrè ọjọ́ orí ẹ máa mọ́ kọ́là
bọ́ bá ti wulẹ̀ kán sọ pọ́jọ́ orí ẹ̀ kéré sí tẹlomi kán dẹ̀ máa fi ọbẹ̀ lóhùn yá lọ́jọ́ orí tọ́lọ́run ti kẹ́yìn tó báyìí náà rè ilẹ̀ wa ń sọ mo ní gbogbo ohun tó jẹ́ ọmọ sọ gbogbo ohun tó jẹ́ kó rí ẹni tó yẹ kó dìde fún tó fi dìde fún ọlá kó rò pé tiẹ̀ máa bọ́ lẹ́ni tó bá dẹ̀ ga tán kó pọ́nyàn lé ọ̀sọ́ ẹ̀dẹ̀ ní àbùkù ọ̀sọ́ ẹ̀dẹ̀ ní àbùkù ilẹ̀ sọ bẹ́ẹ̀ ti sọ ní ìsìn ó yá tẹ́ bá ti ń lọ lẹ́nu ìsìn kó wá pàdé yín kó bí yín ní mọ́síálà tí ẹ dá yẹ lóhùn tẹ́ẹ̀dẹ̀ máa jọ ọkàn sóhun tí ò ní lè dáhùn rẹ̀ tó bá yẹ pé bí owó ni àbí bí mímọ́ àbí bí ásìkì ẹni kó bí yín léèrè ó yá ọdún tí mo sọ fún ọ pé mo wọlé kéwù náà nù ọdún tí mo sì jáde nù ó yá jájọ sọ̀rọ̀ mímọ́ ń gbàdá ìjọ tí mo bẹ̀rẹ̀ sí kọ́sẹ́rè ìjọ tí mo graduate rè ìjọba yìí ni wọ́n kún mi lówó okòwò mi ṣé gbogbo ọdún wo tí jù bá ń lọ sọ tiẹ̀ kí n sọ tèmi n tẹ̀yàn máa nínú achievement ẹ̀ ṣe jàre wọ́n ń sọ inú bàbá náà máa wá dùn bẹ́ẹ̀ tí ń sọ́hun inú wọn máa dùn tínú èèyàn rẹ bá ń dùn bẹ́ẹ̀ tí ń kí wọn tẹ́ ń sọ bìkan kalẹ̀ gbébìkan tó bí wọn tí sì máa sọ bìkan kalẹ̀ gbébìkan tó bí ọ̀padà kéré bí tá a sọ kalẹ̀ yẹn yóò máa wá bí ẹlòmínú mo nílé kan àlejò èèyàn rẹ lọ́dọ̀ rẹ jàre. àlejò èèyàn rẹ lọ́dọ̀ ẹ. kí ló kan tèmi pẹ̀lú kí n jẹ́ èèyàn rẹ lọ́dọ̀ rẹ n tó ń gbé bọ̀ wá yẹn wọn kì í gbé wá bá rú ẹni tó bá rí bẹ́ẹ̀ mi ti rí yìí. kì í gbé wá bẹ́ẹ̀. no tó bá ti fẹ́ di èèyàn rẹ lọ́dọ̀ gbogbo aráyé lọ́dọ̀ tó di kàlám ayé fẹ́ ntí ayé fẹ́ yàtọ̀ sí irú ètí bàbá wa ń sọ yìí ayé fẹ́ kó o sọ pé ò jẹ́ nǹkan torí ipá wọn jẹ́ ni o ayé fẹ́ kó o fi agbádá funfun rẹ wọ́n fẹ́ kó o fi dọ̀bálẹ̀ fún sàtì àǹtrọ̀sà táwọn wọ̀ wọ́n fẹ́ kó o di èèyàn burúkú lọ́wọ́ ara rẹ kó o dèèyàn rí lọ́dọ̀ táwọn ni o èèyàn mélòó nínú rẹ̀ ó máa dùn tí wọ́n máa kí bá ti ń kí wọn tí yóò wá paramọ́ sẹ́yìn pé fúnra rẹ̀ ni wọ́n máa dìde lẹ́ẹ̀mẹ́wàá yóò tún sáré dìde mọ́ wá owó tí ò ní ná tẹ́lẹ̀ pé èmi sẹ́yìn pé mi lẹ́tẹ̀ ń bẹ̀rẹ̀ pé ṣé bàbá wa tí wọ́n ń sọnù wọ́n dẹ̀ gbogbo bó ṣe pọ̀ tóun náà wọ́n wá paramọ́ ntí ń jọ́lá náà nù ntí ń jọ́lá nù ánàkúlà kò pọ́sibù bẹ́ẹ̀ fẹ́ lómi o kò pọ́sibù bẹ́ẹ̀ fẹ́ lómi ẹni tó yẹ kẹ́ ẹ kí náà lẹ́ ń kí ni gbogbo ntọ́lọ́run fi kí yín yẹn ìkankan bí ọlọ́run ò ní yọ kú o. àmín. yọ̀wá adé ó dórí ọmọ. àmín. ọlá àfàgbà ṣe ó tajul adabi. àmín. ọlá àfàgbà ṣe ó tajul mu'min. àmín. ọlá àfàgbà mọ̀lánà ṣe ó kamaludin. àmín. ọlá àfà àmínú bàbá àta. àmín. ọlá gbogbo àwọn ẹni ọlọ́run. àmín. mo kí yín púpọ̀ ẹ kú wájú ẹ kú wájú ẹ kú wájú ẹ máa bẹ dáadáa. àmín. ó ní ẹlòmíì ó rò pé máa sọ pé mo wá fẹ́ bẹ̀rẹ̀ wá sí báyìí máa kí gbogbo ìjókòó máa sí sàlámà náà ni o. sísítẹ́ẹ̀mù talẹ́ yìí nìyẹn o. baba Hameed tí wọ́n ń jẹ́ àfáà àgbà baba Minhaj àwọn ni gbogbo wa jókòó ti àbí bẹ́ẹ̀ kọ́ banu sọ́ọ̀lìhínà sọ́ọ̀lìhúnà ẹ jókòó banu sọ́ọ̀lìhínà sọ́ọ̀lìhúnà wà máa ń yẹ kún lè àbáyé sùn yẹlíkọ̀ọ́ àìsùn sáyé yàrá. bí ó ti yẹ kíkó wá orí nìyẹn tí báwọn làwa jòkó tí àbáwọn kọ́ làwa jòkó tì ní dádì ẹran ẹ wá sóde ó dẹ̀ pàdé àwọn tó ń wò lórí screen ó dẹ̀ náwó sí wọn pé ìgbà pé o tún lè padà nárú ẹ̀ tó bá dòde mí ó dẹ̀ náwó sí wọn báyìí torí pé dádì ẹran wá òde ẹyọ kan náà ni o òde ẹyọ kan láwa la níbí sẹ́yìn lẹ́tùn ní bòmí ni. ó ní dádì wa ló rán wa wá bí ó dá bàbá wo ló rán Aljamali àti Minhajul Mubaraki bàbá wo ló rán wọn jáde tí Ọlọ́run fi tẹ́ gbogbo wa fi tẹ̀lé wọn wálé báyìí bàbá wo ló rán yín bóde bàbá wo lẹ gbé ọkọ̀ ẹ̀dá níta nítorí ẹ̀ náà ló fún yín wọ́n sọ̀rọ̀ ní wọ́n jókòó nìyẹn jàre ẹ ti dùn wá nù àṣẹ sọ pé ọlọ́njọ́ ọmọ tiwa nù orí báyìí torí pé èèyàn máa kéwù kò ní kó ní farabalẹ̀ o èèyàn máa kéwù kò sì ní kó má kábùkù yes èèyàn máa kéwù lè kábùkù nígbà tí ò bá mọ ìwà àwọn èèyàn fún wọn kéwù tiẹ̀ lóòkè ẹlòmíì inú ó sì ké tiẹ̀ àárín ló kú wà pírọ́blẹ́mù ni àárín ló wà ó pírọ́blẹ́mù tó dẹ̀ nínà ní pẹ́sẹ́ bí ọ̀rọ̀ afá kan náà ló fi sọ̀rọ̀ tó bá dọ̀dọ̀ pé ní tí mò ń kọ yìí òrùn bànátù fikiri ni omi ń bà náà ti fikiri ó kárí bànátù fikiri Ìmáàmù Sáfì tó kàńjẹ́ òní nǹkan ìkìtì bá sùn tó lò yí nǹkan ó kí yín sà bàbá wa jáná sí àgbà àwọn ni mo bọ́rọ̀ lọ́dọ̀ wọn àti bàbá wa Mekudi bàbá wa fọ́rìn ṣé fọ́rìn lẹ́ àlámínà
ọmọ mi àṣàbí yóò ní iná sọ̀dá. Mo kí yín púpọ̀ bàbá fọ́rin bí èèyàn bá fẹ́ tẹ́sítì oríire rẹ̀ wò mo ń sọ̀rọ̀ yín fẹ́ nìkan jẹ̀ta mo ní Ọlọ́run dá oríire mọ́ bàbá fọ́rin yìí o. Ẹ sọ pé ó ti lọ bẹ́ẹ̀ lómi ò sì lè bá mọ́nú ayé nu o. Ntí ń jẹ́ kí tó bá ku ẹ̀yin nìkan nínú ilé ìyàwó yín nìkan kọ́ lẹ́ sọ fún pọ́kùnrin nìyín ẹ̀tún láǹfààní àti sọ fún ẹgbẹ́ yín míì pé àfáà ọkùnrin ni mí téèyàn bá lóhùn òkè téèyàn bá lẹ́ẹ̀kì ń sọ ọkùnrin ẹ sọ fún pé tó ṣe mí kó sí ọ tó bá máa balance. Mo lè sọ fún ẹ lónìí gbogbo àjẹjọ máa kóra wa káàkiri àwọn èèyàn kan bẹ tí wọ́n bá sọ wípé n tó ṣe mí tó fi sọrú ọ̀rọ̀ yìí sí mi yóò sí ọ àfáà tó bá ṣe sàárà kò ní bá o. Ṣé o fọ́rin ẹ ní ṣòfò. Àmín. Mo ṣàdúrà fún yín jẹ́ onímọ̀ ẹ ní débi pẹ́ mọ̀ sọ pé àfáà mélòó ẹ̀yin mẹ́fà lè fẹ́ lọ sóde tẹ̀ ní mọ́tò ẹ gbé ẹ sáré tè bá ń gbé padà wá Ọlọ́run ó tún ṣe kò wá ní ba mímọ̀ jẹ́ Àmín. kò ní bàbẹ̀rù Ọlọ́run ara yín jẹ́ Àmín. kí bàbá wa lam Al-Khalifa lam àfáà tí ò já. àfáà tí ò já àwọn tiwa nìyẹn. àwọn tiwa nìyẹn. àfáà tí ò já. àfáà tí ò já. à ń bọ̀ wá sí ilẹ̀ yìí wá ṣe ìyàwó ibẹ̀ kọ́ ni fún tìmú la máa kó wa. fún tìmú la máa kó wa. o mẹ́ni tó ń ṣe ìyàwó ni lam ojú dẹ̀ láyé lè kan. ojú láyé. ojú láyé lè kan. ojú láyé. wàláhì ojú láyé. ojú láyé. ìtẹ́nì kan fojú kan ṣe kọ́ lẹ́lòmíì ò fojú kan ṣe ibi tó bá dẹ̀ kọ́ sí ọ ni wàá fi lò ẹlòmíì máa ń fọwọ́ yún ojú rẹ̀ báyìí wọn àbẹ́ lómi làkọ́ fọwọ́ yún torí iṣẹ́ tá a fi ń ṣe ò papọ̀. ṣé o lam ojú ọ̀nà ọ̀dọ̀ tí yín sọ́nà ọ̀dọ̀ tiwa alifa lam baba lam lẹ́kàn wíwá wọn. alifa lamu baba lamu. bẹ́ẹ̀ ti máa jẹ́ nu. bẹ́ẹ̀ ti máa jẹ́ nìyẹn. ìyá ara yín ò ní bàjẹ́. ìyá ara yín kò ní bàjẹ́. ọmọ ya mi Sheikh Al-Falaki kì í yín púpọ̀ ẹ máa bẹ nínú àánú Ọlọ́run. Àmín. ẹ máa bẹ nínú dùnnú. Àmín. ẹ kú sí àwọn àfa ẹ kú sí Ọlọ́run ọba mi tọ́ tán ò ní pa o. Àmín. mo wá tara tiwọn kí baba wa mikfab. Bá Miki. Miki nù Miki àfa. 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 wọ́n wá síbàdàn kan mo wá ń ké túbátúlì mọ̀ òdìdí fáwọn àfẹ́ eléyìí àwọn àfa àwọn amúlẹ̀kẹ́ tán kóra wọn lọ mo wá ń ké túbátúlì mọ̀ òdìdí fún wọn àwọn à ń sùn lọ́wọ́ bọ́ọ̀lẹ̀ lókè wa ni àtàkùnrin túbátúlì mọ̀ òdìdí lẹ́ ń ké fáwọn àfa yìí àwọn ń gbọ́nu létà àwọn wà ní ó pọ̀ lọ́dọ̀ bàbá fàyà lókè ìbá ọmọ àfa lókè ìbá. àfa lókè ìbá. àwọn fàyà ọba mi tó síbẹ̀ ìmọ̀ tó tún ní tẹríba nú lẹ́kàn wíwá hàn. ìmọ̀ tó ní tẹríba nú. ìmọ̀ tó ní farabalẹ̀ nú. ìmọ̀ tó ní farabalẹ̀ nú. bàbá mi kì í mo kí yín púpọ̀ bàbá mi ó máa bá ń kí yín lọ. kí yín lọ. kò ní bá àárín wa jẹ́. ní bá àárín wa jẹ́. àtọmọ ìyá mi alikọmọrì ọmọ ìyá mi àyè gbà mí bí gbogbo wa ti rí nù. ọlọ́run ní jẹ́ ó burú o mo wá kí bàbá wa láti ṣe kí yín púpọ̀ ọ̀la ní òní bàjẹ́ bàbá wa alikúdẹ̀fì Àmín. bàbá wa alikúdẹ̀fì mo kí yín púpọ̀ ẹ̀ ní lápadà sí ibú Àmín. àwọn àfáànù. àwọn àfa nìyẹn. tẹ́lẹ̀ mi bá sọ pé àwọn àfa nǹkan méjì lójú sọ pé àwọn àfa ó ṣàgbọ́ pé àwọn èèyàn ń pè yàn láàfáà lòun náà fi pè láàfáà o n tó ń jà àfa gangan. n tó ń jà àfa gangan. ọba mi tó fi síbẹ̀ kò ní yọ kú o. ní yọ kúrò. bàbá aráwọ̀ tó lè kàlẹ́ àtàlù àtàbó rọrùn. ẹ jókòó boríire ti rí nu. boríire ti rí nìyẹn. mo sọ̀rọ̀ kan sí status níjọ́ wo mo ní ó yẹ kó ti dáa fún yín àwọn tẹ́ tẹ̀lé ni wọ́n jàǹbá yín. àwọn tẹ́ tẹ̀lé ni wọ́n jàǹbá yín. tí ó bá dáa fún yàn bàbá oríire tẹ́lẹ̀ omi ń lò lọ́wọ́ ibi ìtẹ̀lé láti fún lóore. ibi ìtẹ̀lé láti fún lóore. wọ́n lè sọ pé Haruna jànàbí Ọlọ́run tẹ́lẹ̀ bí ò bá tẹ̀lé Musa yìí jànàbí yẹn lè má fàyìn tó bá wọn. lè má fàyìn tó bá yẹn. ó tiẹ̀ jẹ́ pé kò sí jànàbí tí ò fàyìn àmọ́ àwọn ànábì kan bẹ tẹ́ pé tẹ́ bá inú tíralẹ̀ ti máa ka orúkọ wọn. ebi wọn sọ fún ẹ pé wàrúsù là ń kọ́ díkọ̀ sọ sí náà àlẹ́ ìkà wàrúsù là ń lamnaksusi inú tíra ló ti máa ka yún. ó dọ́tún lè kàlám mo kí yín púpọ̀ ọ̀rọ̀ yín pẹ̀lú ọ̀rọ̀ àwọn àlìjàmọ́lì àti bàbá wa Amir ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ ni mi fi ní pẹ́ jù lórí ọ̀rọ̀ yín mo kí àwọn àlùfáà wa tí wọ́n jẹ́ àbúrò bàbá wa Jamali mo kí wọn púpọ̀ Abdul waris ẹ kárí àní wọn máa fi yín búbọ̀ dá yín mo ní ìwọ náà mo dẹ̀ sọ̀rọ̀ kánjọ́ ni mo ní ọ̀rẹ́ bọ̀dá mi ó lè má jẹ́ bọ̀dá mi o. ọ̀rẹ́ bọ̀dá mi ó lè má jẹ́ bọ̀dá mi. bọ̀dá mi ń bẹ rìn kò sọ mí di àbúrò ẹ o. bọ̀dá mi ń bẹ rìn kò sọ mí di àbúrò ẹ. èmi àti àbúrò rẹ dẹ̀ jọ rìn
èmi àtàbúrò ẹ jọ rìn kò sọ mí dàbúrò ẹ o. èmi àtàbúrò ẹ jọ rìn kò sọ mí dàbúrò ẹ. o rántí pé mo ní ọ̀rẹ́ kan tó jù wọ́ lọ èmi ń bá àbúrò rẹ rìn ìwọ ń jẹ́ bọ̀dá àbúrò rẹ àmì mi bẹ́ẹ̀ nìkan rìn tí wọ́n náà ń tẹ̀ fún. wọ́n náà ń tẹ̀ fún. àbúrò rẹ làbúrò rẹ o. àbúrò rẹ làbúrò rẹ. èmi sì lè gbọ́n àwọn àbúrò tèmi náà. èmi sì lè gbọ́ àwọn àbúrò tèmi náà. ọ̀rẹ́ mi dẹ̀ làbúrò tiẹ̀. ọ̀rẹ́ mi dẹ̀ làbúrò tiẹ̀. tí bọ̀dá tí àbúrò ọ̀rẹ́ mi tó fẹ́ kí bọ̀dá rẹ̀ ó lè tẹ̀ tí ò bá jọ mọ́ kí n tẹ̀ fún bọ̀dá rẹ̀ á ṣe báyìí ni o. á ṣe báyìí ni ìkúùkù ní ọjẹ. no ìgbà tó fẹ́ lò mí bó ti lo àbúrò ẹ̀ tán jọ bí yín pọ̀ ó yẹ kí làákà ìsọ fún ẹ pé mo kàn ń bá àbúrò ẹ̀ rìn ní mi ìṣẹ́gbẹ́ rẹ̀. ìṣẹ́gbẹ́. wà wá fi mí sípò ọ̀rẹ́ rẹ tí ó ní ọjọ́ orí mi tí sì ń pè ọ́ lóko. ń pè ọ́ lóko. How possible? ẹ̀ẹ́dẹ̀ dojú ti bọ̀dá yín ẹ̀ jẹ́ kí ayé ó dé ta ká máa sọ pé wọ́n ti ẹ̀kú ńlé ẹ̀yin náà torí àwọn bọ́dà yín méjèèjì tẹ́ rí àwọn bọ́dà yín yẹn ẹ̀ gẹ̀ẹ́tì àfi kẹ́ ẹ rí bẹ́ẹ̀ ti rí ni ṣé wà lùbásìtì àfi kí bàbá aṣáájú wáyé sí rí bẹ́ẹ̀ ti rí ni o torí bí àwọn méjèèjì ti ń ṣera wọn nínú tẹríba àmọ́ ò tiẹ̀ lè gbé wèrè lọ́dọ̀ àwọn eléyìí náà ò lè gbé wèrè lọ́dọ̀ wọn tó bá tún wá fẹ́ gbé wèrè lọ́dọ̀ wọn ọlọ́run tó wá fún wọn ní àbúrò tí ó sọ tó máa kúlù ẹ̀ dáhùn ìnáró ṣé Abdul wáyé sí gàtá bá fún yàn ní ìfọ́tí kan yóò gbàgbé gbogbo tó há láti lè kí ó tún wá wà ẹ̀ ní lápadà sí ibú o Àmín. láwọn àlùfáà níwájú ọlọ́run Àmín. bàbá gba alágùn fún wọn Dáàmàlá àwọn yìí wa nínú ìlú wa nìyẹn lẹ́kàn wí báwọn. àwọn yìí wá nínú ìlú wa nìyẹn. mo gba òde kan sílẹ̀ mi wá sọ fún wọn mi ti sọ fún wọn wọ́n dẹ̀ send invitation mo send gbogbo ẹ̀ mo wá sọ fún wọn bí gbàdúrà mo ti gba òde kan lẹ̀ fún yín òde àìsùn dẹ̀ ni o mo ní mo dẹ̀ mọ̀ kó sú ọ bí a ti ń lura wa nínú ìfẹ́ nù. bá a ti ń lora wa nù fẹ́ nìyẹn. gbogbo nǹkan lọ́lọ́run wá fún ọ̀rẹ́ mi ọmọ ìyá mi bàbá gáúsù bàbá kéwùsọ̀lá ọmọ amúfútí afẹ́sẹ̀ ìyàwó kan jò ní ìyàwó kan tiẹ̀ kọ́ ọ̀rẹ́ mi fẹ́ ṣe ìyàwó kẹta lẹ́kan wí báwọn. ìyàwó kẹta. ọ̀rẹ́ mi fẹ́ ṣe. wọ́n fẹ́ ṣe. ìgbà tọ́lẹ̀ mi dẹ̀ wá sí ìyàwó kẹta mélòó ló fẹ́ mọ bẹ́ẹ̀ mi ka tèmi. à ń gun lọ o nǹkan kankan o. bàbá gáúsù ó fẹ́ nukutọ̀ kan ló fẹ́ mú jáde ńbẹ̀ báwọn. mi ì sọ nǹkan. ó dẹ̀ síríọ̀sì ni lórí amúsàfà ń wo kíní ilé o. a yìí lè sọ̀rọ̀. tọ so àwa ní ìjókòó kan ní ilé ìyàwó ló kọ̀la wọ́n á fún wa ní slọ́ọ̀tì méjì ẹni tí ó bá sọ̀rọ̀ mímọ́ tí ó sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ lárúbáwá yóò dẹ̀ tún sọ̀rọ̀ western education. mo ní àfa ẹ má jà dára wa láàmú ẹ pé alágùnfà kò ní bójú wa jẹ́ wọn àdẹ bójú wa jẹ́ nínú àwọn tá a fẹ́ pè bàbá mi kì í bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tá à ń sọ pé àwọn wo ni ká pé àníyá ká ní kéèyàn máa bọ̀ látòṣogbo ẹ jẹ́ à lo bàbá alágùnfà ọlọ́run ní túnú àṣírí yín o Àmín. ọlọ́run àlùfáà níwájú ọlọ́run Àmín. gbogbo àwọn àfáà tó yẹ kí n dárúkọ wọn ìkúnlẹ̀ mi rè ẹ má bínú ẹ jọ̀ọ́ torí ọlọ́run ó rọ̀ mí lọ́rùn kí èmi náà sì fún yín tán bẹ́ẹ̀ ni bí kúnlẹ̀ mi ṣe wúwo tóun tán bá láwọn ògbà ń kọ́ kó kúnlẹ̀ fáwọn èèyàn lójú aago ó dẹ̀ tún di pírọ́blẹ́mù fún ọ ọmọ léjeléje tí ń gbẹrun gbọ̀n rẹ̀ ń jó tó ń kúnlẹ̀ fún kọ́. ìwọ tọ́lẹ̀tì lẹ́ẹ̀mẹ́wàá. tọ́. gbogbo ṣéwù ẹlòmíì àfa tó bá mà ti dọ́dọ̀ dédé àkọ́bí rẹ̀ àfa yóò ní ẹgbẹ́ ṣéwù lẹ́mú ni ṣéwù rẹ̀ ṣe wá jẹ́ ń tẹ́ gbé lẹ̀. ọlá mi. ṣé ọlá rẹ tún ni bàbá tí gbogbo èèyàn ń gba díà rẹ̀ wàláhì ọlá mi lọ́mọ yẹn máa pè mú fọlọ́ǹbùra. ayọ̀ọ́lá. yóò máa sọ fún àwọn ọmọ yóò máa sọ fún àwọn ajá láti rẹ̀ pé ẹgbọ́jú ẹgbàá wọn sọ pé bàbá àwa náà ò rí yín tẹ́lẹ̀ adẹ̀kúnlẹ̀ ń ta fáwọn èèyàn dẹ̀sọ̀ yẹn di bàbàrà lẹ́ka wí báwọn. adẹ̀kúnlẹ̀ ń ta fáwọn èèyàn ó dẹ̀sọ̀ yẹn di bàbàrà. ṣé báwa alálùkùránì la kúnlẹ̀ fún yìí ọmọ ìyá kínní ló ń kúnlẹ̀ fún má wúyà kankan o ọmọ ìyá kínní ló ń kúnlẹ̀ fún náà. wọ́n bí túrúmù lẹ́ẹ̀mẹ́wàá. ìwọ ló mọ yíwù tiẹ̀. wọ́n ní alimariu alakilu wọ́n ní láàyè fúráù bimansilatin jalilatin náàlà wọ́n ní wà mansilatin mọ́ wulẹ̀ wíwà láyẹ̀ mọ́ fi wáwù yẹn sí wáwù lè àtìfì so mọ̀ pé alimariu alakilu láàyè fúráù bimansilatin rọ̀fìà bimansilatin jalila nala abigayri ilmi
wà mansilatin ó gbọ́ báyìí wà mansilatin rafi'a sọ́mà kó fi jẹ̀lílà ó gbọ́ báyìí ó fi jẹ̀lílà ó fi ṣe sífà mansila la yafrahu almariu alakilu bimansilatin jalilatin nalaha bigayri ilmin. Tí a bá ń kí àwọn bàbá Aljamali wọ́n kí wọn. bí bàbá ti ń bá yín tí wọ́n bá wa dúpẹ́ látàárọ̀ yẹn dandan ni fún wa dandan ni ká kí yín ká dẹ̀ bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá ti bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ mi ó kí yín kú ń tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi dẹni táyé lè bá dúpẹ́. Ìjọ tí ẹ bóde síta ayé gba ń tẹ́ ẹ gbé wá nítorí pé ní ń tẹ́ ẹ fẹ́ fàyè ni. Ẹ bóde lófo àfa àti wàá nù Òṣogbo yìí ẹ ti tí bàbá Gáúsù lójú ẹ má bínú àlífà ẹ bóde lófo àfa wà nínú Òṣogbo ní sẹ́ńtúrì táwọn àfa ti wà ń bẹ̀ èyí náà dẹ̀ dé ẹ dẹ̀ wò pé kí ni ẹ fẹ́ ká yí ó fi mọ̀ yín àwọn tó ló ń ṣe ẹ̀yẹn kọ́ ló ń ṣe ẹ̀ ìwọ ló jókòó kó wo kí lọ́kàn ni. dictate ara ẹni. dictate ara yín ni. ó possible kẹ́ ẹ máa bá káàkiri bẹ́ẹ̀ tí ń káàkiri ayé náà kẹ́ ẹ má rí ìyàn kó wá sínú ìlú yín bẹ́ẹ̀ tí kó wa wá yìí o torí àwa ò ní tẹ̀ lásèdélé o. àní tẹ̀ lásèdélé. ayé mọ táyé bá ń pè yín ayé mọ tí wọ́n ń pè lára yín ni. ìjọ wọ́n ti ẹ̀sẹ̀sẹ̀ ṣe yẹn mọ́ ni mo ní ẹni tẹ́ tún kọ ọkọ̀ sí ìdàbẹ̀dẹ̀ fún yìí ó náà lè da tú náà o. lè da tú. wọ́n ti kọrin fẹ́ni tí ò lè da tú. wọ́n ti kọrin fẹ́ni tí ò lè da tú. wọ́n dẹ̀ kọrin fún ẹ ó dẹ̀ mọ̀ pé ò lè da tú ó dẹ̀ tún lé orun lórí ìjókòó. wọ́n tún dọ́gbọ́ àga fún ẹ. wàá sáré kúnlẹ̀ fẹ́ni tó ń kọrin tó lè tú fún ẹ ní sọmọ pé òun ní tí wò ní nìyẹn nítorí àdílá rẹ tó fi ń kọrin yẹn fún ẹ wàá gbé yẹn jù sílẹ̀ wàá dẹ̀ kí n tó náà ní tíwọ náà ò ní àjọ ní ta ní ni nta àjọ ní wọ́n tiẹ̀ tí ìjọ sọ bẹ́ẹ̀ jàre tó bá kan kó sọ bẹ́ẹ̀ èmi ó sọ fún un. láyé fúráwù alimariu alakilu wọ́n ní bí mansilatin jalilatin nala abigayri ilmi wọ́n ní wà martabatin rafi'atin wọ́n ní hàlà sórí pé olónàlà lákọ̀ọ́kọ́ ó wá lo hàlà lẹ́ẹ̀kejì ó ní hàlà wà níbi dùn ní akilin ó ní torí fàhínà lè jàhálà ó fẹ́ sọ téèyàn bá fi àìmọ̀ kan gbogbo kò tó bá wà láyé tó bá ń bẹnu pé ìwọ náà mọ̀ pa láìmọ̀ kan ní tó kàn ní opportunity ipò yẹn ìjọ tó ti dórí ipò yẹn wá ń tó fi lopò yẹn ó fi ń tó ní wá ń tó níní kò sí nǹkan tó burú bí kó pa tí àmẹ́gbẹ́ lọ kéwú tó bá yẹ pé kéwú ni ó wúlò ń bi tó jókòó sí. àwọn àlìmíníàj àwọn àmíníàj lè Mubarak ọba Aljamali ta tẹ̀lé yín wá lẹ́nu tèmi ìwọ̀n bá ń tẹ̀mí náà mà ní mi ò sọ pé pọ̀ àmọ́ I confirmed tó ní hídì lẹ́yìn ni o confirmed àfààní tipẹ́ ìjọ tẹ wá ń sa eré mímọ̀ yẹn ta ló sọ fún yín pé bẹ́ẹ̀ ti fẹ́ nìní ta ló sọ fún yín pé àwọn tó fẹ́ gbé yín pàdé nínú ayé rẹ̀ ìjọ tẹ mi fẹ́ ìjọ tí mo àkọ́ pé yẹn máa ń gán ní èèyàn láyé wọ́n wá ní àrà ọ̀tọ̀ọ̀tọ̀ òde tá a ti kọ́kọ́ jọ pàdé lóde bàbá Ajíbádé wọ́n dẹ̀ gbé POS wá ẹ̀ tó wá fẹ́ fún wọn lówó àbí wọ́n á nítọ̀ àfà àwa wọ́n á rò pé àwọn èèyàn ti kàtà àti pẹ́ o àwọn pé bàbá ẹ má wulẹ̀ ṣe transfer ẹ fi káàdì yín sí ayọ̀ bàtẹ́mi náà fẹ́ fún wọn ní ìwọ̀nba sọ́rí fún àyẹ̀ ńgbà yẹn tó ti yé wa wọ́n ní bàbá ẹ mú káàdì wá mo wá rò pé mo kọ́kọ́ wo bí wọ́n ti ṣe mo fẹ́ wo bí wọ́n ti ṣe sórí ọmọ nìyẹn àfáàlẹ́ kan kí ká lè yọ̀ǹda ara wa badiri lè furi sọ́tà wà á sáré fáwọ́tà ha. badiri lè furi sọ́tà wà á sáré fáwọ́tà ha. fabulugu li izi fi nẹ́ẹ̀lì ní fúrọ́s. ó dà mo sọ fún ẹ lónìí
ó dẹ̀ rí Sẹ́yìdá orí Sẹ́yìdá Nìsọ̀míyà àti Sẹ́yìdá Lìmọ̀dìkàtíyà ó dẹ̀ pé wọ́n lóbìnrin lásán wọ́n jù mọ́mú àdúgbò yín lọ. Badiri li furisota. àwọn tí wọ́n lè sọ pé fàálà tí wọ́n mọ̀ pé yá fún ulù nu. àwọn tó sún ọ̀dàrú mọ́ lọ́wọ́ inú orin téèyàn bá ń pàtó tó ń sọ ni wàá fi máàkì ẹ̀. àwọn obìnrin tí kéwú yé ó dẹ̀ mọ́ fi wọ́n wí ọkùnrin tí tó ti yẹ báyẹn ìyẹn ti sọ ọ́ bá nìyẹn. Wasari fota. Wabulugu kini. Wabulugu li izi. Fi naili li furos. Badiri li furisota. Badiri li furisota. ẹ fẹ́ sọ mí di àfáà tí ó máa kí orin ẹyọ kan orin yẹn tó bẹ tó bí Wasari 15. fota. Ẹ wá dúró lórí ẹyọ Wakitanibu kan. muraka. fi. Ibana siba. Fahuwa Ọlá kẹ́ gbé máìkì insada maha shaybi naqas. Innama dunya khayalun aridun. Kullama yabqa wa akhbaru tuqas. Taratan tadiju wa tawran tajali. Adatu zilli. tó fi mọ̀ pé mo hà nìyẹn sọ pé mo pè pẹ̀lú wọn. Suma kolas. Fabutadiri masiaka wa'alamu annama. Badara soeda malifajiri konas. Layana lalimariu Bil ajisi limona. Innama lifausu liman hama Yakida uli akilu fi ma'amati. Badiri li furisota. ká lè lọ mọ̀ sinmi torí ọ̀la. Badiri li furisota. mo wí fún ọ lónìí o tí wọn náà fẹ́ jẹ́nu lé yín o ó kọ̀ọ̀kan làwọn wọ̀nyí ń gbé káàkiri bàbá wa Aljamali àti bàbá wa Hameed bàbá wa Rodotul Kalam ẹ dẹ̀ jáde síta ẹ dẹ̀ sọ fún gbogbo ọ̀dọ́ pé ẹ máa bọ̀ nínú ìlú wa ṣé tí wọn náà bá pè wá sóò ní tó fi pè wá wọnú ìlú yín. Badiri li furisota. kéwú yé yín ẹ tún wá níwà ẹ tún wá lọ́mọlúwàbí. Wasari fota. mo lè sọ fún ẹ pírọ́blẹ́mù tó ní ó ní pé ó fẹ́ lo ilẹ̀ kó tó lo òkè kò dẹ̀ sí tí ń jókè tí ò bá sílẹ̀. wàá kọ́kọ́ lòdì tí wọn ò ti pè ọ́ kó tó lè tí wọ́n mọ̀ dúró di ọ ni. Badiri li furisota. ó lòdì kó kọ́kọ́ lọ jòkó kó máa retí gbà tí táìmù ó bẹ̀rẹ̀ kó máa retí kí prógámù ó bẹ̀rẹ̀ àyàrí ọmọ sọ kìkì pé Ọlọ́run jẹ́ wọn ó pè mí lọ́dún yìí tó o bá ti lórú gbèsè ayé yẹn ìjọ tán bá ń pè ọ́ ò ní mọ iyì rẹ̀ àìmọye rẹ̀ wá níjọ́ tó nǹkan lọ́dọ̀ rẹ̀. Wasari fota. Torí pé mo ní ká jọra ni. Fabulugu li izi. Fi naili li furos. bàbá Gáúsù yóò máa fòde sakọ lẹ́kàn wíwá yóò máa fòde sakọ torí òun máa ti ń jóde. Torí ọmọ tó ń jóde. kò sì ní máa dá yín lóhùn tẹ́ bá pè é. Kò ní máa dá yín lóhùn tẹ́ bá ti pè é. toró ríra rẹ̀ bí ẹni tí ó tò. Oríra rẹ̀ bí ẹni tí ó tò. sàtífíkẹ́ẹ̀tì dẹ̀ láyé ohun tó tò fún tọ́ bára rẹ nínú rẹ̀ kò sí wọn béèrè páàsì tó gbé ọ wọlé lọ́wọ́ rẹ o tó bá jókòó tán tó ní páàsì wọn lé ẹ bọ́ta. Tó bá jókòó tán tó ní páàsì wọn á lé ẹ bọ́ta. kí ni páàsì ayé rẹ. Kí ni páàsì ayé ẹ? Badiri li furisota. tó bá ní ni wàá lò Badiri li furisota dédé ń ta fẹ́ ta wá mú lára yín òun ni pé fúrisọ̀wọ́ náà ni Badiri li furisota bàbá mi alimikfa Badiri li furisota dédé ń tẹ́ lò tẹ́ fi kó gbogbo wa wáyìí náà ẹlòmíì náà ní lára kò dictate ara rẹ ni. dédé yín dédé bẹ́ẹ̀ ti rí nísìn tẹ́ bá ń bẹ lọ́hùn kankan ntẹ́ ń bẹ lọ́hùn yàtọ̀ síra wọn ẹlòmíì lè tó yín lọ́jọ́ orí tó ti pé ẹkún dádì òun tètè kú náà ní ó tún máa sùn kéèyàn tó báyìí lọ́jọ́ orí kó tó máa sùn pé kò sí bàbá àwọn láyé mọ́ ṣe àpé wọ́n ní kó náà tètè lọ́ọ́ bá ní. Badiri li furisota. ẹ̀dẹ̀ mò ń bọ̀ ẹ̀yin ká dẹ̀ máa ń sọ àwọn ọ̀rọ̀ kan lóòótọ́ àwọn miniajil Mubarak àwọn méjèèjì àti bàbá Rodotul Kalam kìí ṣe ó kọ bàbá kan ni wọ́n gbé àsíá rẹ̀ dání àbẹ́ ẹja kẹ́ńtò náà gbókọ̀ bàbá rẹ̀ jáde tó bá bàjẹ́ ńkọ́. mò ń bọ̀ wọ́n dẹ̀ ní ẹ dìde fún yàn nítorí bàbá rẹ̀ tí bàbá rẹ̀ ò bá tó dìde fún bàbá rẹ̀ ju bàbá tiẹ̀ lọ nìyẹn. Wasari fota. ẹ dẹ̀ máa sọ pé ẹnìkan jókòó ti kíní kan bàbá rẹ̀ ẹnìkan jókòó ti kíní kan bàbá rẹ̀ ẹni tó bá jókòó ti kíní kan bàbá rẹ̀ ṣé bàbá tiẹ̀ ló kó bá bàbá tiẹ̀ ni. Wasari fota.
Mọ̀lánà Mudirul Markaz Adamu Adamu Allahu hayatahu. kó bá yẹ pé Mọ̀lánà ṣe Adamu ló bí wọn bí wọn ó ti rí náà wọn ti rí wọn. Wàhásárì fọ́tà. Bàbá àgbàlagbà jì tòní kó bá yẹ pé bàbá àgbàlagbà jì àgbà ló bí wọn bí wọn ó ti rí náà nù. Wàhásárì fọ́tà. Tó bá sọ pé ọlá bàbá èèyàn ọlá bàbá rẹ̀ ló fi débi tó dé tó ń gàgàn ọba ní tó mú wá látọ̀run ọ̀rọ̀ ọmọ ọlọ́lá ti ń ṣẹ̀sín ni. Wàhásárì fọ́tà. Fábùlùkù. Mo bọ̀ wá ní sọ́nbàdàn lọ́dọ̀ bàbá àgbà lámúnigun bàbá àgbà lákìgbilé àfa àwọn àgbà bàbá àgbà lákìgbilé àwọn yẹn ń ṣiṣẹ́ tí wọ́n lọ bí ìgbà pa àwọn tó bí wọn kọ́ ló bí wọn ni alákìgbilé wọ́n ń ṣiṣẹ́ bàbá ládàbàtà wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n lọ ẹ pé ṣé ẹ ti gbà yóò kọ́ mọ bàbá lámúnigun nìyí ni wọ́n ń ṣiṣẹ́ bí ìgbà pẹ̀lú bàbá tó tóbi bá ń kọ́ ni ó bí àwọn tí èèyàn ńlá bá bí ọ ìwọ náà máa fọ ẹ kí ọmọ tó bá ṣiṣẹ́ tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ bàbá rẹ̀ kí òun náà àwọn èèyàn wá wà bẹ́ẹ̀ nu ayé wọn wà bẹ́ẹ̀ o àmọ́ ìjọ tá a bá tún ti wá ń lọ tá a bá tún ti pàdé àwọn èèyàn kan tó ń bẹ́ẹ̀ nu pé mọ̀ wò pé ẹ dákọ̀ dádì yín òun ní kéèyàn máa dákọ̀ dádì rẹ̀ tó kéèyàn bá ti halẹ̀ má béèrè kọ bàbá rẹ̀ mọ́ ẹni tó kọ bàbá rẹ̀ halẹ̀ tó kọ tiẹ̀ ò halẹ̀ ńkọ́. Badiri li fursata wasari fota wabulugu li izzi fi naili furas. Iti mo wí fún ọ lónìí nínú o ìwọ náà ó lè dá fún ọ ó lè débi táwọn àlìjàmálì wà tó láwọn sì tún lọ ni wọn èdúró wọn èbẹ̀rẹ̀ gan nínú àánú Ọlọ́run ẹ tún máa lọ wájú ni wàá rí i pé mímọ̀ yẹn náà ó dẹ̀ ń gbé gbogbo nǹkan fún wọn lọ́dọ̀ àti kàlámì làwọn náà tún dé umura làwọn náà tún palẹ̀ mọ́ yìí. wàgítẹ́ni mú múraka. ẹ̀mí rẹ tó ń lò kéwù rẹ tó ké ilé tí wọ́n ti bí ọ ìtẹ́ni ìwọ náà fi wá nǹkan. ìbáná sí bá. dédé àsìkò tó wà yẹn o tí kò lẹ́ni tó lè pa tí àmẹ́gbẹ̀ẹ́. wàgítẹ́ni mú. pírọ́blẹ́mù tó ní ni pé òun wọ ọjọ́ orí tí ò ní ti ọlọ́jọ́ orí máa ní yọ yẹpẹrẹ. wàgítẹ́ni mú múraka. dédé ibi tó wà yẹn ìwọ náà lè ṣe bẹ́ẹ̀ ó ní torí pé láyànà lálímárìhù bílẹ̀ àjísì limọ̀nà. Àyìndé kò sọ pé láyànà lálímájídù kébẹ̀ náà. láyànà lálímájídù. mo ń bọ̀ láyànà lálímájídù wọn à lè débi gíga o. láyànà lálímájídù. láyànà lálímárìhù. májídà ni o wá pè báwọn. májídà bílẹ̀ àjísì limọ̀nà. láyànà lálímájídà. o ti lọ bá ń láyànà lálímájídà o ṣeun bá ń bèrè lẹ. bílẹ̀ àjísì limọ̀nà. ó lè dá fún ọ ọmọ èèyàn ò lè débi tí ń lọ bìlà ájìsì mi ì lè dìde mi ì lè débi tí mò ń lọ ọ̀rọ̀ mi ò lè rí bẹ́ẹ̀ ì lè tráfù ì lè dèèyàn bàbá ò ní débi tó ń lọ ì lè sẹ́rù ò ní dọ̀gá. láyànà lálímárìhù. Àyìndé wá dàrú wá sọ pé láàyù náà lù gbà náà sọ pé láàyù náà lù. láàyù náà lù límárìhù. òtúkàlẹ̀ ẹsẹ̀ tí mo ṣe mo fún ní pé kó dúró nù. àjísì limọ̀nà. láàyù náà lù límájídù. májúdì ni wàá pè báyọ̀ yóò dáa fún ọsẹ. bílẹ̀ àjísì limọ̀nà. mọ̀ ń bọ̀ ẹ tún láwọn ọmọ kéwú ẹ má gbàtà lásán ẹ tún lọ ọmọ kéwú tó bá ṣe tán tó fẹ́ sinmi níbo ló sinmi sí wọ́n tún ní ṣọ́ọ̀bù tán ta tírà ẹja máa wá lọ. innamal fawzu liman ama fana. tó bá lè tún pé ní innamal fawza òfin mímu yẹn ṣe máa ṣáídà nìyẹn pé innamal fawza kébẹ̀. liman ama fana. innamal fawza liman ama fana. kọ́líjà alitali mímà ṣáídà. mo rí pé mi pé délẹ̀. má pè délẹ̀. innamal fawzu. innamal fawza. liman ama fanas. innamal fawzu èrè ń jẹ́ téèyàn lè dání lọ́wọ́ ara rẹ̀ ẹnira yín kò sí ní tó jẹ́ ẹnira yín bí agbó bá tó àgbéyàn mílíọ̀nù bá wà lágbo àwọn àlìjàmálì wọ́n dé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ play role wọn wọ́n dẹ̀ kú tiwọn kò sí ní tọ́jọ́ kan yóò balẹ̀ ọkàn àwọn èèyàn yóò balẹ̀ òun sọ pé kán wọ́ọ́kẹ́ báyìí ó mọ̀ ní wọ́n dẹ̀ sọ fún ẹ lónìí
má jẹ́ ká gbé wá bẹ́ẹ̀ pẹ́ nìkan ò da lọ́dọ̀tún kàlámì ẹ̀ ń bá tilẹ̀ nìkan ò da òun náà ò da ni ẹ bá sọ fún ọ pé nìkan ò da òun náà ò da ni mo wí fún ọ lónìí ẹ tó sọ fún ọ pé nìkan ò da kò da torí tó bá jẹ́ pé ẹni tó da yẹn tó bá da ni tó bá bẹ èèyàn kan jẹ́ fún ọ ẹni tó sọ pé nìkan ò da dáadáa rè ó mú kájú kúrò pé ibi tó mọ nu wàá gbà wípé bó ti rí bẹ́ẹ̀ ni yìí ti mọ yìí déédéé ń tẹ́ ní ò da lọ́rọ̀ rẹ̀ yìí déédéé bá àti lè pé nínú ayé nu àwọn àlìkú dẹ̀ fi ẹnìkan ò da o ìjọ tẹ bá ti rẹ ẹni tó sọ fún yín pé ẹnìkan ò da ẹ má pò òun náà lẹ́ni rẹ mọ́ torí tó wáyé jẹ́ pé ẹni rẹ há ká ni ẹ ní rí ibi tẹ́nìkan kù sí kó sọ pé kò da o dédé kó o tún rí pé ẹnìkan kù síbi kan náà ibi tí ìwọ náà tún kù sí tó dànù. abálìjà wọn lé ká máa ṣe ìyàwó ayé láti bá. ayé láti bá. ká máa ṣe ìyàwó ayé láti bá. ayé láti bá. Alijamali ló ń gbéyàwó fálùbárí kàsáyé wọn. ká máa ṣe ìyàwó ayé láti bá. ká máa ṣe ìyàwó ayé láti bá. Alijamali ló ń ṣe ìyàwó fálùbárí kàsáyé wọn. ká máa ṣe ìyàwó ayé láti bá. ká máa ṣe ìyàwó ayé láti bá. ká máa ṣe ìyàwó ayé láti bá. kábíyèsí kárẹ̀sí ayé láti bá. ká máa ṣe ìyàwó ayé láti bá. ká máa ṣe ìyàwó ayé láti bá. ọlọ́jọ́ bí ayé láti bá. àjíṣàfẹ́ ayé láti bá. bàbá àjíṣàfẹ́ ayé láti bá. ọlọ́jọ́ bí ayé láti bá. alájì tuntun ayé láti bá. ọmọ alájà ayé láti bá. láìpẹ́ ọkọ alájà ayé láti bá. kámi àṣeyàwó ayé láti bá. Alijamali ló ń gbéyàwó olùkàrí kàsáyé wọn. lọ́dọ̀tún lè kàlámì ló ń gbéyàwó lọ́dọ̀tún lè kàlámì ayé láti bá. ikọ́mi alájì ayé láti bá. ikọ́mi alájì ayé láti bá. ní dísẹ́mbà ayé láti bá. àníkàmí àṣeyàwó ayé láti bá. ọ̀làǹbí wọn nínú ayé láti bá. ọ̀làǹbí wọn nínú ayé láti bá. ṣéwù fọ́rin ayé láti bá. adíyèjì rẹ̀ ayé láti bá. olùkọ́ àgbà ayé láti bá. bàbá àrídùnnú ayé láti bá. ṣéwù sàbábì ayé láti bá. àṣeyàwó ayé láti bá. Alijamali ló ló ń ń gbéyàwó alùbárí kàsáyé wọn. Kámi àṣeyàwó ayé láti bá. Kámi àṣeyàwó ló ń ṣèyàwó kámi àfọ̀rà wá ayé láti bá. kámi àṣeyàwó ayé láti bá. Alijamali ló ń ṣèyàwó alùbárí kàsáyé wọn. ẹkún náà bàbá ayé láti bá kámi àṣeyàwó ayé láti bá. bàbá sábàbù ayé láti bá. bàbá àrídùnnú ayé láti bá. Alijamali ayé láti bá. bàbá gáúsù ayé láti bá. kámi àṣeyàwó ayé láti bá. Alijamali ló ń ṣèyàwó alùbárí kàsáyé wọn. ayé láti bá. alùbárí kàsáyé wọn. alùbárí kàsáyé wọn. abálẹ̀ka onímọ̀ nígbà tíyàwó dé yìí nígbà tí ìyàwó dé yìí tí gbogbo wa mọ̀ sí tí gbogbo wa mọ̀ sí yìí ayé yín ò ní burú o ayé yín ò ní burú ọ̀rọ̀ yín ò ní dàrú ọ̀rọ̀ o yín ò ní dàrú gbogbo ntẹ́ ń ṣe tí ń bọ́ sí kò ní kò yẹlẹ̀ ní yẹlẹ̀. bàbá wa àdábánijà wọn wá fún mi lówó àdúrà wọn ní bàbá wa gáúsù bàbá wa àrídùnnú
gbogbo ntọ́lọ́m ṣe ti ń dùn yín nú ọlọ́run ò ní fi bà yín nú jẹ́ o ọ̀ṣọ́ lẹ jẹ́ fún gbogbo ayé fọlóríire ọlọ́run ò ní pa iná náà ọlọ́run ò ní fi yín lá wa lójú o kò ní fi yín dá wa lára kò ní fà wá náà lẹ́yìn náà lójú ọba àdábánijà mi yóò gun amọ̀rí yín bá o ọba àlìmùdírù ẹ pẹ́ fún wa subhana ma lam ya'lam qadira hu ghayru wa la yaqulu wa sifuna sifatahu subhana rabbika. bàbá mi àgbà ọmọ ìyá Ìlọrin àti ìparí òde o àgbà náà o ẹjọ́ ẹ jẹ́ kí n rí bí kí bàbá àgbà ọmọ ìyá Ìlọrin ẹjọ́ ìlú dòwó. bàbá mi Amirul Waizin ọ̀dọ́ là ń lọ ẹ jẹ́ n kọ́kọ́ kí ọ̀nàrẹ́bù náà ọ̀nàrẹ́bù tó sẹ̀ jẹ́ oyè kan ní ọ̀túnba bọ́ba kẹ́yẹ ṣe bíbẹ̀ náà ni ọ̀nàrẹ́bù